ẹ kú dédé àsìkò yìí, a kú ọdún a kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o, àmín. Ìròyìn Feli-feli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbé ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká mumi ká sì jẹran ọdún à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí Muhammadu Buhari, ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Godwin Akpabio, agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas àti igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar, olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti gbogbo ọmọlẹ́yìn Kristẹni ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ gbogbo àwọn gómìnà gbogbo ní orílẹ̀-èdè yìí ni wọ́n darapọ̀ mọ́ gbogbo múmìnì àti múmìnà láti ṣe ayẹyẹ ọdún iléyá o. Bákan náà làwọn wọ̀nyí ni wọ́n rẹ́ṣẹ́ ìkíni kú ọdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ò sí gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè àgbáláyé pàápàá jù ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti sọ di mímọ̀ wípé ẹ̀sìn, ìbẹ̀rù Ọlọ́run, ìfẹ́ àti ohun tó dáa eléyìí tí ọdún iléyá tó kọ́ gbogbo wa ò ní ká gbéwọ̀ bí ẹ̀wù ká sì ríra wa bí ọ̀kan ṣoṣo, ká má fi ti ẹ̀sìn, ẹ̀yà bí ti èdè ká má fi ṣe o, nítorí wípé ìgbàgbọ́ wa ní wípé ọdún mùsùlùmí tí í ṣe ọdún iléyá yìí ó kọ́ wa láti máa mú àdéhùn ṣẹ, bákan náà ká sì fi ìfẹ́ tó yè koro láti fi hàn síra wa, pàápàá jù nínú ọ̀rọ̀ tiwọn àwọn ọmọlẹ́yìn Kristẹni èèyàn Christian Association of Nigeria CAN, àwọn náà darapọ̀ mọ́ gbogbo mùsùlùmí láti ṣe àjọyọ̀ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí o. Níbẹ̀ làwọn náà ti sọ wípé inú àwọn dùn ayọ̀ àwọn kún o láti lè wà láyé wà láàyè kí ọdún iléyá ti ọdún 2023 kó bá àwọn láyè. Wọ́n ní ẹni ọdún bá ti bá láyé òun lọ lọ́dún o, wípé àwọn náà fi àsìkò yìí kí gbogbo àwọn mùmìnì àti múmìnà òdodo wípé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀ ọdún láyé ò. Bákan náà ká rántí àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tó ń bẹ nínú ọdún iléyá yìí, ká mú lò ká má fi ti ẹ̀sìn ká má fi ṣe o. Wọ́n wá ní kí gbogbo wa pátá láti fọwọ́sowọ́pọ̀ ti ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn, kí ètò ìṣèjọba àwọn kó lè gúnlẹ̀ sí èbúté ògo, èbúté àṣeyọrí. Ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari ló ti sọ̀rọ̀ wípé o láti darí orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣe ohun tó dẹrùn, kìí ṣe ohun tó rọrùn rárá o, ó ní ó le kokoko bí òkúta olúmọ̀nì. Ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari èyí tó sọ̀rọ̀ ọ̀hún láti ọwọ́ ọ̀kan nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ ìròyìn Garba Shehu èyí tó gbé jáde o, níbi tí wọ́n ti ń kí gbogbo àwọn múmìnì àti múmìnà òdodo wípé a kú ọdún wọn kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Níbẹ̀ ni Garba Shehu ti sọ lórúkọ ààrẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari wípé àti darí orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣe ìrìn àjò kékeré, bẹ́ẹ̀ sì ni kìí ṣe ohun tó dẹrùn bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń wò ó láti ọ̀kan. Ó lẹ́ni tí ò bá débẹ̀ rí ni ó máa fẹnu darí orílẹ̀-èdè yìí, tí ó sì sọ wípé ohun tó rọrùn ni àti darí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ Garba Shehu èyí tó gbẹnu ààrẹ àná Muhammadu Buhari sọ ó ní kí gbogbo àwọn ènìyàn jákèjádò orílẹ̀-èdè yìí kí wọ́n ní lọ́kàn wípé ẹni tó bá ti ń bẹ ní ipò ààrẹ iṣẹ́ ńlá ló gbà, bẹ́ẹ̀ sì ni láti darí orílẹ̀-èdè àbí ìpínlẹ̀ kì í ṣe ohun tó dẹrùn. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ àná Buhari ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti súgbà ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí kó lè ṣe àṣeyọrí, kí wọ́n lè kẹsẹ̀ já nínú ìrìnàjò ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà. Ènìyàn kan rèé tí í ṣe awa ọkọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Bọ́lájí Sunday, eléyìí tó ti wà nílé ìwòsàn látàrí ìwà kan àìbìkítà èyí tí ọ̀kan nínú àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣọ́ ilé-iṣẹ́ kan èyí tó wà ní agbègbè Magboro ní ìpínlẹ̀ Ògùn níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé
ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n yìnbọn fún nínú ọ̀sẹ̀ eléyìí tó kọjá yìí ní ọjọ́ sátidé o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, Bọ́lájí Sunday èyí tó jẹ́ pé ó kúrò nílé rẹ̀ látàrí ènìyàn kan èyí tó fẹ́ na iṣẹ́ rẹ̀ mọ́ ènìyàn kan láti lè fún ní iṣẹ́ ọrọ̀ ajé èyí tó ń ṣe tó fi ń pawọ́dà tó fi ń bọ́ ẹbí, aya àti àwọn ènìyàn láti lè fún níṣẹ́ ọ̀hún èyí tí wọ́n ní kó wá pàdé àwọn ní agbègbè Magboro. Wọ́n ní Sunday ọ̀hún èyí tó gbé ọkọ rẹ̀ tó kúrò nílé o tó sì jẹ́ pé lásìkò èyí tó dé Magboro ọ̀hún iwájú iléeṣẹ́ kan tí wọ́n pè ní Oriental Transport Company èyí tó wà ní agbègbè Magboro níwájú iléeṣẹ́ yìí lẹ́bàá ọ̀nà ní arákùnrin Bọ́lájí Sunday òun ló páàkì ọkọ̀ rẹ̀ sí tó sì ń retí ẹni tó pè wípé kó wá pàdé òun ní agbègbè náà. Àsìkò yìí ni àwọn ológun kan èyí tí wọ́n kọ̀ láti tẹ̀lé ìlànà òfin tí wọ́n sì ní ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n bá Bọ́lájí sọ̀rọ̀ wípé kó kúrò níbẹ̀, tí Bọ́lájí sì sọ ní fún wọn pẹ̀lú ohùn tútù wípé òun dúró de ènìyàn kan tó fẹ́ fún òun níṣẹ́ ajé ni o. Wọ́n ní ká tó wí ká tó fọ̀ àwọn ológun yìí wọ́n ti gbé ìbọn jáde níbi tí Bọ́lájí ti ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ ni wọ́n ti yìnbọn fún un. Ní báyìí arákùnrin ọ̀hún òun ló ti wà nílé ìwòsàn níbi tí wọ́n ti ń fún ní ìtọ́jú nílé ìwòsàn aládàáni kan èyí tó wà ní agbègbè Ìbàfò ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé òpin ọ̀sẹ̀ èyí tó kọjá. Báńkì àgbáyé tá a mọ̀ sí World Bank àwọn ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí o wípé ó lé ní 100 mílíọ̀nù kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó wà nínú ìlà ìlò àìríjẹ àìrímu èyí tí kinní ọ̀hún tó ń dà láàmú látàrí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ kúrò nínú owó orí epo orílẹ̀-èdè Nàìjíríà fuel subsidy èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde yíyọ rẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ti ṣe ìṣirò nínú ètò kan eléyìí tí wọ́n ṣe nílùú Àbújá lánàá ti ṣe ọjọ́ Ìṣẹ́gun, níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé láàrin oṣù kínní títí di oṣù karùn-ún ọdún tá a wà yìí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí àìríjẹ àìrímu tó bájà ó lé ní mílíọ̀nù 4 o. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ ń bẹ̀ láti ẹ̀ka kan nílé ìfowópamọ́ àgbà ọ̀hún èyí tó ń ṣe ìṣirò. Wọ́n ní mílíọ̀nù 7 ó lé o ní àwọn tó jẹ́ pé ó ṣeé ṣe, wọ́n ní ó ṣeé ṣe ò kí àìríjẹ àìrímu kó kọlù lásìkò tá a wà yìí. Bákan náà wọ́n ní ó dín díẹ̀ ní 90 mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ eléyìí tó jẹ́ wípé kí ọdún yìí ó tó parí àti wípé nínú ọdún tó ń bọ̀ ó ṣeé ṣe ò kí wàhálà òun àìríjẹ àìrímu kó tún kọlù. Lákòótán wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò ọkùnrin tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ àgbà òṣèré ọkùnrin tó ń ṣeré sinimá àgbéléwò ní orílẹ̀-èdè yìí àìlédè ìbò Yọ Ẹ̀dọ́chè òun mà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá òun kó dákun dábọ̀ kó jẹ èbùrẹ́ awolùgbẹ̀bẹ̀ kó fọwọ́ wọ́nú ò kó fi yèdè nù pé kí Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí kó dákun kó ṣí ẹni tó jẹ́ olórí àwọn IPOB Nnamdi Kanu wípé kó ṣí sílẹ̀ kúrò nínú ọgbà àhámọ́ èyí tó ti wà láti bí ọdún méjì. Wọ́n ní láti bí ọdún méjì ọ̀hún èyí tó jẹ́ pé lábẹ́ ètò ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari ni wọ́n ti mú Nnamdi Kanu sí àtìmọ́lé èyí tí wọ́n fi ọwọ́ òfin mú láti orílẹ̀-èdè Kenya tí wọ́n sì dá padà sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti tìmọ́lé o pẹ̀lú àwọn ẹ̀sùn kan èyí tí wọ́n kà sí lọ́rùn tí wọ́n ní ó ní ṣe pẹ̀lú àlàáfíà orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ó ń dúnkòkò mọ́ ìjọba ààrẹ àná. Ní báyìí Yọ Ẹ̀dọ́chè ó wá ní kí Bọ́lá Ahmed Tinubu o wípé kó dákun dábọ̀ kó dáríjì. Yọ Ẹ̀dọ́chè ní òun wòye wípé Bọ́lá Tinubu ẹlẹ́yinjú àánú tó sì kó gbogbo ẹ̀yà mọ́ra ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ní etí ìgbọ́ òun ni ààrẹ Tinubu o. Lákòótán nínú ọ̀rọ̀ Yọ Ẹ̀dọ́chè ó ní bàbá ọmọ ní gbọmọ o bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Ó ní ọmọdé ò sì ní mẹ̀kọjẹ kó mára lọ́wọ́. Ó ní lórúkọ Nnamdi Kanu àti gbogbo àwọn ọmọ IPOB tó ń pè fún àlàáfíà orílẹ̀-èdè yìí
wípé òun darapọ̀ mọ́ wọn o láti bẹ ààrẹ Tinubu kan ṣe Nnamdi Kanu sílẹ̀ tí ṣe olórí àwọn tó ń jà fún orílẹ̀-èdè Biafra IPOB. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ọdún, ọjọ́ iléyá, ọjọ́ àánú o títí dojúmọ́ látẹ́tùmọ́ láǹfààní àti bá ọ̀tún ìròyìn míì pàdé. mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà nínà wá, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣé bẹ́ẹ̀ tí ń tẹ́tí tí ẹ sì ń wò wá. Ire o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. máa wò lóòrèkóòrè.